With love from the entire staffs of Premier School 1 to our loving, kind, selfless and ambitious headmistress in person of Mrs Esther Adebare Aduke, we say on this special day, being your birthday, we join our hearts and voices to celebrate you. Your leadership is not just about guiding the school, but about inspiring each of us to give our best every day. You have turned our workplace into a family, our challenges into opportunities, and our goals into shared victories. Fún ìdí èyí, a gbà á ládùúrà wípé ọdún yìí á sàn yìí síre, adùn àti ayọ̀ àìnípẹ̀kun. Àmín. Ire o! Màmá mi Esther Adebare Aduke orí rẹ̀ àfire. Ire o! Ọmọ ajé ìgbé aya evangelist Ògúnbọ́nà orí rẹ̀ àfire. Ṣé ń bẹ nílé ní àbọ̀rò òde? Ilé ló bá wà ó bóde, yàrá ló bá wà ó wà kọ́kọ́ ilé. Òní lọ́jọ́ ìbí rẹ kò ní dọjọ́ ẹkún mọ́ lọ́wọ́ láṣẹ Elédùmarè ọba. Aláṣẹ àtolùdarí Premier School 1 ṣáà ni mò ń ké sí. Ìyá dáadáa máa rìn kó máa yan fanda. Èmi ò dáṣẹ́ ara mi jẹ́ o. Mọ̀lẹ́mi ò dáṣẹ́ ara mi jẹ́ lọ́jọ́ tòní. Gbogbo àwọn òṣìṣẹ́ rẹ ló pè mí sórí aago. Wọ́n lọ́jọ́ ẹgbẹ́ akéwì dákun wọ́n bá wa kọ̀gá wa dáadáa. Ẹni bí ẹni, èèyàn bí èèyàn, èèyàn bí ẹgbàágbèje, onínúure, ọlọ́kàn ire. Wọ́n ní bó ṣe ṣe ni kó máa ṣe lọ. Wọ́n ní kí n mọ̀ kí ó. Wọ́n ní kí n mọ̀ kí ó bí ológun ẹrú. Kí n mọ̀ kí ó bí ọlọ́gbọ̀n ìwọ̀fà. Wọ́n ní kí n mọ̀ kí ó délé bàbá tó bí ọlọ́mọ gangan. Esther Adebare Aduke bẹ́tì rẹ̀ bá ń jẹ́ dákun má ṣe mí kan rárá. Òní tí ìṣọjọ́ ìbí rẹ̀ ló fẹ́ mú gbogbo àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ bá òdenu ìyẹ̀wò àwọn bàbá rẹ̀. Wọ́n ní ìlú Iseyin ló mí rẹ̀ yìí o. Èèyàn mi ó yá o. Ó yá o. Nílé ajé ìgbé. Ìlú Iseyin la mí rẹ̀ yìí o. Èèyàn mi ó yá o. Ó yá o. Nílé ọlọ́jọ́ ìbí òní. Àdùkẹ́ mẹ́bí wọn lọ́mọ wọn nísẹ̀yìn orò ọmọ ẹgbẹ́ dímọ̀ kan. Àdùkẹ́ ọmọ kú lódò àríbí. Ọmọ kọ́kọ́ mú ọ̀lẹ́ ò tóbi, ṣòkòtò ọ̀lẹ́ ò balẹ̀, àlàdé káṣà tí bọ̀lẹ̀ ò lówó lọ́wọ́, bàbá lówó lọ́wọ́, aṣọ gbogbo ní sọni nínú ilé bàbá rẹ̀. Ògògó tẹ̀ kú lọ́yọ̀ ò lẹ́jọ́ nú, eribigbó tẹ̀ kú lóko ó dápọn, òkú ẹ̀kọ́, ìjàdù àkàrà, ògògó tọmọ adìyẹ sùn tí wọ́n ní kíkú ló kú, kí wọ́n tó lọ tà tán, ọmọ adìyẹ dìde. Ọmọ tẹbí tará ni wọ́n ṣàwọ nílẹ̀ ìgbónu, ọmọ òwú dúdú wọn ò yá kọ̀ọ̀rọ̀. Tọ̀nà ìgbàlẹ̀ wọn ò yàtọ̀, ìtò onígbórí tóun ò láàrẹ̀. Gbogbo wọn ni wọ́n jẹ́ bàbá nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ òkúta ẹgbẹ́ dọ́jà tí ó tà tí wọ́n dáṣọ fún. Bébé òun lẹ́pẹ̀ lẹ́gùn nínú ilé bàbá rẹ̀. Eri gbígbó ọmọ bàbá wa ká ṣeré àwo. Ilé ọmọ Ọ̀yọ́ mọ̀ mí o. Ìwọ lọmọ Ọ̀yọ́ mọ̀ mí ọmọ akú màmá ṣẹ̀ṣẹ̀ po. Àṣẹ òwú dúdú wọn ò yá kan ràn. Nínú ilé bàbá tó bí ọlọ́mọ gangan ni ọ̀nà ìgbàlẹ̀ wọn ò yàtọ̀. Àdùkẹ́ o. Àdùkẹ́ ó yá jẹ́ ń bá ọdẹ́nu ilé ìyá rẹ̀. Àwọn ọlọ́mọ onípàpọ̀ ọmọ mẹ́sàn-án àgbò. Ọmọ ajílàlà ọ̀ṣọ́. Ọmọ ajífọjọ́ gbogbo dára bí egbin. Ọmọ òwú ogójì ní mẹ́sì. Ọmọ òwú ogójì ní pàpò. Tá a mú dáṣọ fájá. Tá a mú dáṣọ fẹ́ràn. Tá a fi yókù dáṣọ kúkùkù dé ojú ọ̀nà. Mẹ́bí nínú ilé ìyá rẹ̀ ni. Tá a tún fi yókù dáṣọ fẹ́gún onílùú. Tí wọ́n pè ní sàmbéleke. Nínú ilé ìyá tó bí ọlọ́mọ gangan ni. Àdùkẹ́ o. Esther Adebare aya evangelist Ògúnbọ́nà. Wọ́n tún ní kí n bá wọn sìn ọ́ dénú ilé ọkọ tó fẹ́ ọláya. Mi bá wọn lọmọ wọn lẹ́gbàá aláké. Ọmọ ẹ̀gbá ọmọ líṣàbí. Ọmọ agbóngbò àkàlà. Ọkọ rẹ̀ lọmọ erinjógún ọlá. Ọmọ òṣìlẹ̀kùn parẹ́kùndé. Arídìí ogo, rídìí ogo, rídìí ogo lójú ogun. Àwọn ẹ̀gbá àjọgbẹ̀rú o. Ẹ̀gbá àjọgbẹ̀rú ni wọ́n. Màmá jọ̀gbẹ̀ ẹ̀kọ́. Torẹ́rú ní sí ni. Ẹ̀kọ́ kì í sí nìyàn. Bébí nínú ilé ọkọ tó fẹ́ ọláya gangan ni. Wọ́n tún wá ní ọdún yìí àtúra kò ní lè kókó mọ́ ẹ. Mọ́mì, ọdún yìí àtúra kò ní lè kókó mọ́ ẹ. Wọ́n ní ohun tí wàá dáwọ́lé
láṣeyọrí ohun tí o béèrè Olúwa yóò ṣe ọdún yìí á tura kò ní lè kókó mọ́ ẹ.